kí a má rí ẹnikẹ́ni nínú yín tí ó máa fi ọ̀rọ̀ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi wípé ọkùnrin yìí rọ̀ rẹ̀ pọ̀, ìsọkúsọ ló ń sọ. Ntí èmi ń sọ, èmi kọ́ mọ sọ o. Ìwé mímọ́ ló pe Jésù ní ọmọ Ọlọ́run ọ̀gá ògo jùlọ. Ọlọ́run ló ga ju gbogbo ẹ̀dá lọ. Ọmọ Ọlọ́run ọ̀gá ògo la ó sì máa pè é. Ọba yìí bá pẹ́ gbogbo ẹ̀yìn wa, ògo ni forúkọ rẹ̀. Bàbá rán ọ̀rọ̀ rẹ̀ sí wa, yá sí rere nípasẹ̀ ọ̀rọ̀ yìí. Àánú àti agbára ìdáǹdè rẹ̀ kó wọnú ayé kọ̀ọ̀kan kí gbogbo wa ká sì dòmìnira. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin àyànfẹ́, mo fẹ́ bá wa sọ lórí Kristi ẹni pípé. Kristi ẹni pípé. Jésù Kristi nìkan ṣoṣo ni ẹni tó gbé nínú ayé yìí tó pé. Ìyẹn ni pé Jésù Kristi ni ẹnìkan tí kò ní ẹ̀ṣẹ̀, tí kò mọ ẹ̀ṣẹ̀ kankan. Láti fi hàn yín pé Jésù Kristi lọ́lá, ó sì tayọ ẹnikẹ́ni nínú àwọn ènìyàn. A lè fi Jésù Kristi wé ọ̀kankan nínú àwọn wòlíì. Àdúrà wa lọ, ìjàkadì kọ́ lọ́wọ́ bàbá wa wí o. A lè fi Jésù Kristi wé ọ̀kankan nínú àwọn aṣíwájú ẹ̀sìn tàbí àwọn olórí ẹ̀sìn. Irọ́ o, ẹgbẹ́ ń gbígbó o. Jésù Kristi yìí, òun nìkan náà ni ẹni pípé. Jẹ́ kí a ka ìwé mímọ́. Ìwé ìhìnrere Lúùkù orí 1 ẹsẹ̀ 35. Áńgẹ́lì náà sì dáhùn, ó wí fún un pé ẹ̀mí mímọ́ yóò tọ̀ ọ́ wá, àti agbára ọ̀gá ògo yóò sì jìbò ọ́. Nítorí náà, ohun mímọ́ tí a ó tinú rẹ bí, ọmọ Ọlọ́run lé a ó máa pè é. Kí ọ̀rọ̀ yìí lè bá ayé yín dáadáa, tó rán bàbá wa wípé ọ̀rọ̀ ní kómokómorò wá. Jẹ́ á padà sí ẹsẹ̀ 30. Nígbà tí áńgẹ́lì Gabriel tí a rán láti wá bá Maria wúńdíá. Ní ọjọ́ sí mo bá yín sọ̀rọ̀ pé Jésù Kristi Ọlọ́run ni ní kíkún, ènìyàn náà ni ní kíkún. Bí Ọlọ́run ṣe dé ènìyàn, ìwé ìhìnrere Jòhánù pé ọ̀rọ̀ yìí di ara, bó ló ṣe di ara. Nínú àkọsílẹ̀ ìhìnrere Lúùkù yìí, ibẹ̀ ni a ti ṣàlàyé ẹ̀. Áńgẹ́lì náà sì wí fún un pé má bẹ̀rù Màríà, nítorí ìwọ ti rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run. Ṣàkíyèsí, ìwọ ó lóyún nínú rẹ, ìwọ ó sì bí ọmọkùnrin kan, ìwọ ó sì pe orúkọ rẹ̀ ní Jésù. Òun ọ̀pọ̀, ọmọ ọ̀gá ògo jùlọ ni. Kí a má rí ẹnikẹ́ni nínú yín tí ó máa fi ọ̀rọ̀ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi wípé ọkùnrin yìí rọ̀ rẹ̀ pọ̀, ìsọkúsọ ló ń sọ. Ntí èmi ń sọ, èmi kọ́ mọ sọ o. Òtítọ́ ìwé mímọ́ ni o. Ìwé mímọ́ ló pe Jésù ní ọmọ Ọlọ́run ọ̀gá ògo jùlọ. Ọlọ́run ló ga ju gbogbo ẹ̀dá lọ. Ọmọ Ọlọ́run ọ̀gá ògo la ó sì máa pè é. Olúwa Ọlọ́run yóò sì fi ìtẹ́ Dáfídì bàbá rẹ̀ fún, yóò sì jọba ní ilé Jákọ́bù títí ayé, ìjọba rẹ̀ ò sì ní nípẹ̀kun. Ẹ wá gbọ́ o. Nígbà náà ni Màríà wá wí fáńgẹ́lì náà pé èyí ò wá ti lè rí bẹ́ẹ̀, ọgbọ́n wo la fẹ́ dá sí? Ẹni wọn ò bí ọmọ kan, ọmọkùnrin ni ó jẹ́, Jésù lápò kọ rẹ̀, ẹ lọ́mọ Ọlọ́run ọ̀gá ògo ni. Ẹ lóní ó ní tẹ́ Dáfídì, ó ní ọjọba, ìjọba rẹ̀ ò ní nípẹ̀kun. Bó lè yí ṣe fẹ́ ṣẹlẹ̀ nígbà tẹ́mi gangan fúnra mi ò mọkùnrin rí? Ní áńgẹ́lì yẹn wá dáhùn, ẹsẹ̀ tí mo kà ní àìkàn ní ẹsẹ̀ 35. Áńgẹ́lì yẹn wá dáhùn wípé
ẹ̀mí mímọ́ yóò tọ̀ ọ́ wá. Iṣẹ́ Ọlọ́run ni, kò nílò kàràkàdù ń bẹ. Ẹ̀mí mímọ́ yóò tọ̀ ọ́ wá, àtagbára ọ̀gá ògo yóò sì jìbù ọ́, nítorí ohun mímọ́, mo fẹ́ kẹ́ ẹ kíyèsí gbólóhùn yẹn, Kristi Jésù ẹnìkan ṣoṣo tó pé nínú àwa ọmọ ènìyàn, nínú ìran ènìyàn. Ohun mímọ́ tí a ó tinú rẹ bí, ẹ tún gbọ́, ọmọ Ọlọ́run la ó máa pè é. Bẹ́ẹ̀ ni, tó bá ti rí Jésù míì nínú ìwé ẹ̀sìn ní kì í sọ ọmọ Ọlọ́run, kì í ṣe Jésù Kristi ti Násárẹ́tì. Jésù yẹn kọ́ lèmi bá ẹ sọ. Ó wá lè wà nínú ìwé tí wọ́n ní lọ́wọ́ yẹn kọ́ wa máa ṣàtakò lórí tí mò ń sọ yìí. Irọ́, kò jọra wọn o, kò jọra wọn. Jésù Kristi yìí ọmọ Ọlọ́run lè a ó máa pè é. Ṣé ẹ rí, láwùjọ àwa èèyàn kò sẹ́nikẹ́ni tí kì í dẹ́ṣẹ̀. Gbọ́, Sólómọ́nì sọ nínú ọ̀rọ̀ ọgbọ́n rẹ̀ nígbà tí ó ń ya ilé tẹ́ḿpìlì tó kọ́ fún Olúwa tó ń yà sí mímọ́ ní ìwé àwọn ọba kìíní orí 8 ní ẹsẹ̀ 46. Alàgbà yẹn sọ̀rọ̀ ọgbọ́n kan tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́. Ẹ gbọ́, nínú àdúrà rẹ̀ ni Ọlọ́run ní gbàdúrà sí o. Ó wá ń sọ nípa àwọn èèyàn ní bí wọ́n bá ṣẹ̀ sí ọ, ẹ kíyèsí, nítorí tí kò sí ènìyàn kan tí kì í ṣẹ̀. Èmi àti ẹ èèyàn ni wá, àwa máa ń dẹ́ṣẹ̀. Sórí olórí ẹ̀sìn rẹ yẹn gan tó fẹ́ torí ẹ̀ kú, ẹlẹ́ṣẹ̀ ni. Bẹ́ẹ̀ ni, gbogbo àwọn aṣíwájú ẹ̀sìn àtàwọn tẹ́ ń pè láṣíwájú ẹ̀dá, ẹlẹ́ṣẹ̀ gbogbo wọn. Tó bá jẹ́ èèyàn ni wọ́n, kò sí èèyàn kan tí kì í dẹ́ṣẹ̀. Kò sí èèyàn kan tí kì í dẹ́ṣẹ̀. Bí wọ́n bá sì bínú sí wọn tó sì fi wọn lọ́wọ́ ta lọ́wọ́, tó bẹ́ẹ̀ tá a sì kó wọn lọ nígbèkùn sí ilẹ̀ ọ̀tá jíjìnà tàbí nítòsí, tí mo fẹ́ kẹ́ ẹ rí ń bẹ̀ ní gbólóhùn tí arákùnrin yẹn sọ pé kò sí èèyàn kan tí kì í dẹ́ṣẹ̀. Tún wá gbọ́, alàgbà Jákọ́bù nínú ìwé rẹ̀ sí àwọn èèyàn mímọ́, kódà láàrin àwọn ọmọ Ọlọ́run kò sí èèyàn kan tí ò lẹ́ṣẹ̀. Ẹnìkan ṣoṣo tí ò lẹ́ṣẹ̀, tí ẹ̀ṣẹ̀ ò sínú rẹ̀, tí ò dẹ́ṣẹ̀ rí, òní Jésù Kristi, Kristi Jésù ẹni pípé. Nínú ìwé Jákọ́bù orí 3 ní ẹsẹ̀ 2, gbọ́, ó ń torí nínú ohun pípọ̀ ní gbogbo wa ń sì í ṣe. Èèyàn a máa ṣàṣìṣe, èèyàn ló láṣìṣe, ṣùgbọ́n Ọlọ́run ò tiẹ̀ lè ṣèèṣì ṣàṣìṣe, torí pé Ọlọ́run ni Jésù Kristi ni kò lè ṣèèṣì ṣàṣìṣe, kò sì sọ rí kó tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ èèyàn rí. Jésù ò lè sọ̀rọ̀ kó ní ẹ foríjì mi. Àwa la máa ń sọ̀rọ̀ àforíjì nítorí pé a máa ń sì sọ, a máa ń sì wàhù, a máa ń sì ṣe, a máa ń sì rìn. Ṣùgbọ́n Jésù Kristi ní ẹni pípé, torí nínú ohun pípọ̀ ni gbogbo wa ń sì í ṣe. Bí ẹnìkan kò bá sì ṣe nínú ọ̀rọ̀, òun lẹni pípé. Ẹnìkan ṣoṣo tí ò sì ṣe nínú ọ̀rọ̀, tí ò sì sọ rí, tí ò sọ̀rọ̀ kókó jẹ, tí kò sì lè kó ọ̀rọ̀ ẹ̀ jẹ, òní Jésù Kristi. Kristi ẹni pípé. Kristi ẹni pípé. Kristi ẹni pípé. Ṣé ẹ wá rí Jésù Kristi fúnra ara ẹ̀ gan? Ó wá bá àwọn èèyàn jù, ó béèrè kan lọ́wọ́ wọn, ẹja lọ́bẹ̀. Níwèé ìhìnrere Jòhánù, mo fẹ́ràn ìwé ìhìnrere Jòhánù, pàápàá ìtàkùrọ̀sọ Jésù Kristi pẹ̀lú àwọn Júù tán láwọn ń gbàgbọ́. Ní orí 8 ní ẹsẹ̀ 46, gbọ́n tí ọba ògo béèrè lọ́wọ́ wọn. Ó ní, ta ni nínú yín tí ó dá mi lé ẹ̀bi ẹ̀ṣẹ̀? Ta nínú yín tó ti kàn mí lábùkù rí pé n tó sọ yẹn ò rí sọ tó sì rí bẹ́ẹ̀? Ta lẹni náà
láàrin yín? Ta ni ẹni náà láwùjọ yín bí mo ṣe gbé láàrin tánú yín tó ti dá mi lẹ́bi ẹ̀ṣẹ̀? Bí mo bá wá ń sòótọ́ fún yín, èé ṣe tẹ́yin ò fi gbà mí gbọ́? Jésù nìyẹn o, pé kò sẹ́ni tó dá mi lẹ́bi ẹ̀ṣẹ̀ rí, kò sẹ́ni tó dá mi lẹ́bi ẹ̀ṣẹ̀ rí. Kristi ẹni pípé. Ó la fi ń sọ fún yín pé kò sẹ́sùn lẹ́yìn àpò. Ọgbọ́n òdígí afọ́kun. Ó lè rí Ọlọ́run láì gba Jésù Kristi ní ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo. Ó lè ní ìyè àìnípẹ̀kun láì gba Jésù Kristi ní Ọlọ́run kó rí ní ẹni pípé tó jẹ́ pé òun nìkan ló gbọ́dọ̀ tẹ̀lé. Ẹ̀mí mímọ́ tó ń jẹ́rìí pé Kristi yìí ẹni pípé ni nínú Paul apostoli àti Jòhánù olùfẹ́. Jẹ́ á lọ sínú ìwé Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 21. Jẹ́ á gbọ́ ẹ̀rí tí ẹ̀mí mímọ́ jẹ́ nínú alàgbà Paul. Gbọ́ Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 21. Nítorí ó ti fi í ṣe ẹ̀ṣẹ̀ nítorí wa, ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀ kẹ́ṣẹ̀ rí, kí àwa lè di òdodo Ọlọ́run nínú rẹ̀. Jẹ́ n ṣàlàyé fún ọ. Jésù Kristi Ọlọ́run ọ̀rọ̀ tó ti wà kí bẹ̀rẹ̀ ó tó wà pẹ̀lú Ọlọ́run, tóun àtọlọ́run jẹ́ ẹgbẹ́ tí wọ́n jọ jẹ́ ọ̀kan, tó jẹ́ pé òun ló dá ohun gbogbo, lẹ́yìn rẹ̀ kò sí ń tá a dá nù tí a dá tó wá dé èèyàn. Ẹni pípé ni, ṣùgbọ́n ní ọjọ́ kan Ọlọ́run wá sọ di ẹ̀ṣẹ̀ nítorí wa. Báwo ni? Nínú ọgbà Gẹ́stímánì ni Ọlọ́run ti kó gbogbo àìṣedéédéé wa jọ, ó sì kó sínú ife, ó ní kó mú. Ọmọ Ọlọ́run bàbá jẹ́ fèyí orí mi kọjá, bàbá ní tí mo fẹ́ nìyẹn o. Ó sì gbé mú, bó sì di ẹ̀ṣẹ̀ nìyẹn. Òun fún àwa lódodo ọgbà ẹ̀ṣẹ̀ tiwa. Nígbà táwa wá gbàgbọ́, ẹni tí ọmọ ẹ̀ṣẹ̀ rí, kò ṣẹ̀ṣẹ̀ nú ẹ̀, kò mọ ẹ̀ṣẹ̀ rí, ó wá di ẹ̀ṣẹ̀ nítorí tiwa. Mo fẹ́ kó rí gbólóhùn yẹn, ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀ rí. Kí a tún lọ sí ọ̀dọ̀ àpọ́sù Jọ́ọ̀nù nínú èpísítélì kínní ní orí 3 ní ẹsẹ̀ 5. Gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀yin sì mọ̀ pé èpísítélì kínní ti Jòhánù orí 3 ẹsẹ̀ 5. Ẹ̀yin sì mọ̀ pé òun farahàn láti mú ẹ̀ṣẹ̀ kúrò, ẹ̀ṣẹ̀ kò sì sí nínú rẹ̀. Kò mọ ẹ̀ṣẹ̀ rí, ẹ̀ṣẹ̀ kò sínú ẹ̀. Yẹn ni pé nínú Kristi ẹni mímọ́ ni. Ìyí ni wọ́n sọ fún Màríà, níta tinú ẹbí ohun mímọ́ ni, ẹni mímọ́ ni, ọmọ Ọlọ́run ọ̀gá ògo, kò sí àìmọ́ lọ́dọ̀ Ọlọ́run. Tá bá sọ pé Jésù èèyàn ni, kì í ṣe èèyàn bí èmi àti ẹ, kì í ṣe èèyàn bí àwọn adarí ẹ̀sìn yín. Irọ́, gbogbo àwọn aṣíwájú ẹ̀sìn àti gbogbo àwọn olórí ẹ̀sìn àti gbogbo wa tá à ń wàásù, gbogbo wa irú ìbàjẹ́ ni wọ́n fi bí wa. Irú àìdìbàjẹ́ ló nínú rẹ̀, kò sí ìdìbàjẹ́, kò sí ẹ̀ṣẹ̀. Kò mọ ẹ̀ṣẹ̀ kẹ́ṣẹ̀ rí nínú àjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú èèyàn, kò mọ ẹ̀ṣẹ̀ kẹ́ṣẹ̀ rí. Ìdí tó fi gbọdọ̀ gba Jésù Kristi ní Olúwa àtolùgbàláyé ènìyàn. Bàbá mímọ́, ògo ni forúkọ rẹ̀. Ayérayé, nípa agbára ẹ̀mí mímọ́ rẹ̀, mú ìsíníyè wọnú àyè àwọn àyànfẹ́ wọ̀nyí. Yóò yé ẹ̀sìn òye wọn, jẹ́ òye òdodo òye wọn, jẹ́ kó yé ìdájọ́ òye wọn, jẹ́ kó yé wọn ẹ̀mí mímọ́ pé wọn ò gbọ́dọ̀ tàpá sọ́rọ̀ èyí o. Tán bá tàpá sí ewu ń bẹ o, ewu ìdálẹ́bi ayérayé, kí wọ́n bá rí ìdálẹ́bi ẹ̀, fi orí ọ̀fẹ́ rẹ̀ gbà wọ́n là, sọ wọ́n dọmọ. Gbogbo àwọn tó sì ń ké pè ọ́ yìí Jésù, pé wá jẹ́ Olúwa ayé mi o, Olúwa wọnú wọn o, finú wọn sílé kó o sì máa dára nú ayé wọn. A dúpẹ́ torí pé o ti gbọ́. Jésù Kristi Olúwa wa. Àmín.